Pẹ̀lú ìdùnnú àti ayọ̀ ní àwọn ọmọ bíbí ilẹ̀ Ìjẹ̀bú fi kóra jọpọ̀ ní ọjọ́ 11 oṣù keje ọdún 2022 fún ayẹyẹ ọdún Ojúde Ọba eléyìí tí ó jẹ́ ọdún gbòógì tí ó dá gbogbo ọmọ akilẹ̀ Ìjẹ̀bú pọ̀. Bá ò bá gbàgbé ọdún 2019 ni wọ́n ti láǹfààní láti kóra jọpọ̀ báyìí kẹ́yìn látàrí. Government prohibition on mass gathering of people owing to the presence of the widely dreaded world greatest tormentor COVID-19 pandemic. Nínú ààfin Kábíyèsí ọba Dr. Sikiru Káyò Adétọ ọ̀gbágbákejì Awùjalẹ ti ilẹ̀ Ìjẹ̀bú ní ayẹyẹ yìí ti wáyé. Wọ́n lè yẹ sẹ́yìn DCP Olúwafọlákẹ́mi Kúnrẹ. Ọba yóò ní ọkùnrin ọmọ ọba. Family.